Hello, ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sà. Ọmọ aládìíkù o. Kábíyèsí bàbá. Sunday Igboho. Kẹgbẹ́ bàbá. Mo ló pè mí lóru àná bó ṣe ń wọ̀ Ìbàdàn. Bẹ́ẹ̀ni bàbá mi. O ti lọ ọbọmọ jẹ́. Kábíyèsí bàbá. Ọ̀rọ̀ kọ́ńtẹ̀ǹtì rẹ yìí, ọmọ mèlú títí. Kẹgbẹ́ bàbá. Ọ̀rọ̀ dírámà tẹ́ ń fly drone yìí, ọmọ mi gbogbo òlú títí. Ọlọ́run ló máa ń ṣe bẹ́ẹ̀. Ẹ yánú gbòòrò, ẹ tún lọ lè yánú gbó. Kábíyèsí bàbá. Dákun fún un lábọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe lọ èyí tí ò ní pa security lára ni o gẹ́gẹ́ bó ṣe sọ fún mi. Ọlọ́run ò ní jẹ́ kí ó bàjẹ́ fún yín sà. Àmì Ọlọ́run. Mo dẹ̀ kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé tí wọ́n ń dúró tì wá tí wọ́n ń ṣàdúrà lọ́tún lọ́sì. Ọlọ́run tó láyé tọ́lọ̀ kò ní jẹ́ ká bọ́wọ́ àwọn ajínigbé àdẹ̀ní sí tọmọtọmọ. Àmínà. Ọlọ́run tó láyé tọ́lọ̀ á bá mi dúró tí gbogbo Yorùbá ogun ò ní kó wa lọ́lẹ̀ Yorùbá láṣẹ. Àmì o. Èmi kàn gbìyànjú kẹtàgbára ní kẹ̀kà láti pé káàbò wà náà ni. So tó bá ti pè mí ngbà míì irú tí tọ́yà ṣẹ̀ṣẹ̀ rescue lókè òsì ìjẹta rescue àwọn àkóhùn Ìbàdàn ní òru ìjẹta mọ́júmọ́ àná. Yàtọ̀ fún tàwọn principal àtàwọn ọmọ iléèwé torí ire òun ẹ tún ti. Yàtọ̀ fún gbogbo yẹn àtàlọ́hún gbé wa borí lórí gbogbo yẹn tán náà tó pè mí kan jí àwọn kan gbé lókè o. Lókè o. Bí mo tún ṣe bẹ́ẹ̀ ni. Àwọn mélòó? Àwọn méjì ni wọ́n jí gbé. Ẹ sì gbà wọ́n lẹ̀. Lágbára Ọlọ́run. Pẹ̀lú àwọn ọlọ́pàá àtàwọn sọ́jà tí ń bọ́ ṣiṣẹ́. Àtàwọn ọlọ́pàá RRT bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn ọlọ́pàá RRT. Àwọn ọlọ́pàá RRT ó tẹ̀lé àwọn tó bí 15. Sí èsè pé ọwọ́ àjọ àgbáyé ti wà nínú ìrìn àjò rẹ̀ yìí torí pẹ̀lú tó ń kó lẹ́yìn ọba àyàn lẹ́rù. Ká dúpẹ́ fọlọ́run, ká dúpẹ́ fún bàbá Bọ́lá mẹ́ẹ̀ Tinubu, bàbá ẹ̀mí bàbá fẹ́ràn Yorùbá tó pọ̀ gan. Àjọ Nàìjíríà ni kì í ṣàjọ àgbáyé. Àjọ Nàìjíríà ni àjọ bàbá Tinubu ni. Àjọ bàbá Tinubu ni. Bàbá pé IG lóru gbà mí ọwọ́ kan bí wọ́n pọ̀ lágbo kọ̀ọ̀rù wọn gbé. Ó sọ bẹ́ẹ̀. Full support àti director of SS ni o àti civil officer gbogbo wọn kó gbá wọn security officer yẹn wọ́n dúró tán pé àlàáfíà gbọ́dọ̀ wà ní Nàìjíríà pàápàá jùlọ ilẹ̀ Yorùbá wa yìí torí pé ilẹ̀ Yorùbá nìkan náà ló kù tí ó ní ìfọ̀kànbalẹ̀. Mo gbọ́ nǹkan kan. Ìgbà kẹ́kàn pípé yẹn. Mo gbọ́ nǹkan kan wọ́n ní ìntẹ́yìn fi ń ya nǹkan nù gbó drone tẹ́ ń lò yẹn kìí ṣe drone tí a fi ń ya fíìmù wọ́n ní tàwọn ológun ni. Wọ́n ní ti ń gbọ́ sátáláìtì ni drone yẹn ń lò wọ́n ní ń ṣiṣẹ́ pẹ̀lú sátáláìtì ni. Bẹ́ẹ̀ ni àwọn náà gbé fún wa gọ́ọ̀mẹ̀ntì náà ló fún wa. Kábíyèsí Olódùmarè. Ká lè mọ̀ rìn ká mọ̀ bọ́ síbi tí ó yẹ ká bọ́ sí. Àwọn professional. Àwọn tó ń control drone yẹn. Amẹ́ríkà ló ti wá. Ọ̀tán ṣúgà já. Amẹ́ríkà ló ti wá. Ẹnu rẹ ló fi sọ yìí kọ́mọ̀ bá dàbí àpọ́pọ̀ pé bàbá Kọ́lá Olóòtú lè pẹ́ nǹkan jù. Kẹ̀kẹ́ bàbá. Ó ní bàbá mi lálẹ́ ẹjọ́ tá à ń sọ̀rọ̀ ó ní bàbá mi ẹ wo ẹnu lẹ̀ kẹ́ ẹ wo ẹnu ọkọ̀ lọ́wọ́ gbé fídíò lọ́wọ́ ya gbogbo bàtálíọ̀nù sọ́jà àtọlọ́pàá tí ẹ kó tì ọ́ ọwọ́ ya gbogbo mọ́tò lọ́nù gbó bẹ̀rẹ̀ mo ní ha. Bẹ́ẹ̀ni. Ó sì ní. Fún mo ní láìpẹ́ láì jìnnà mo ní àwọn ọmọ yẹn ọlọ́wọ́ sí ni wọ́n ní rí láìpẹ́. Ọ̀sọ̀ bẹ́ẹ̀ ìjọ tó dá ó ní ọjọ́ tó dá ìyẹn ló fún mi confidence tí mo fi sọ̀rọ̀ lórí rédíò ńgbà mọ́ sọ́njọ́ Sunday pé kó tó di Sunday tí ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run ìmúròyìn ayọ̀ wá báyìí. Ọ̀sọ̀ bẹ́ẹ̀ fún mi ìfẹ́ dá déètì tó dá ni. Yes sir. Ó sì sọ wọn dánú bodè ibi tó ní à ń wà náà wọ́n mú wọn mọ́. Bá a bá ní ká fojú sùnùkùn. Ó kọjá bẹ́ẹ̀ o. Ṣé. Ìjọba Nàìjíríà ṣiṣẹ́ pàápàá jùlọ wàláì. Mo ń sọ pé àwọn bàbá Tinubu ò sùn lórí ìrìn àjò àwọn àìdí gbogbo ò sùn. Bàbá yóò mú un parọ́ ni. Àwọn aráàlú kan máa ń sọ nǹkan kan pé. Àwọn gbé fóònù náà ni. Pé àwọn gbogbo ọ̀nà gbogbo tọ́lọ̀ máa fún lágbára àwọn gbọ́dọ̀ káwọn ọmọ yẹn jáde sẹ́. Wọ́n kọ́ dàbí àwọn ọmọ sí bọ́ọ̀kì. Àkọ́kọ́ fọlọ́run torí wọn tó ń ṣe fún Jonathan ń gbà ẹ̀ mo tó ń tún sọ. Bẹ́ẹ̀ni. Wọ́n fẹ́ ṣe fún bàbá. Wọ́n fẹ́ járáǹkì ìjọba bàbá. Bàbá Tinubu yóò kú fún wa dáadáa. Èyí ò ní pé àwọn ọmọ tí ẹ kọ́ yẹn. Mo dẹ̀ fi ń dá yín lójú bàbá. Ẹ rí i pé níjọba bàbá Tinubu yìí ni ogun bandits yóò dókun pátápátá. Èmi ni mo mọ nǹkan tí mò ń rí. Ó fi ń dá àwọn èèyàn lójú bẹ́ẹ̀. Bàbá Tinubu bẹ́ẹ̀ ni mo sọ mo fọlọ́ ń búra. Ogun bandits ó dópin. Níjọba bàbá Tinubu yìí ogun bandits ó dópin pátápátá. Ẹ rí i pé gbogbo ẹ tí ó ti ń ṣe kùlẹ̀ báyìí. Ìwọ ń sọ pé
ó ní ọsàn kankan lálẹ́ àná ó ní pẹ̀lú ògùn ọlọ́ngbà tí wọ́n bá dá àwọn àsìkò kan ó ní bẹ́ẹ̀ yẹn bá fẹ́ lọ roko rẹ̀ láago kan òru ó ní yóò mọ mọ́kọ́ àtàdá kò ní sí kí ló ń ṣe ń bẹ̀ o. níjọba bàbá Tinubu yìí láti ọ̀rọ̀. níjọba bàbá Tinubu yìí náà. Ọlọ́run ló máa rè lọ. ẹ bí wọ́n ṣe wí bí wọ́n ṣe wí. ìgbésẹ̀ ti ń lọ pẹ̀lú DSS ni o sójà ni o director of IG gbogbo wọn pẹ̀lú plan tí wọ́n ní rétò àwọn nǹkan security náà ti nílẹ̀ o tẹ̀mí fojú rí tí mo dẹ̀ confam tí bàbá Tinubu dẹ̀ ti ṣètò gidi síbẹ̀. ọ̀dà mo fẹ́ sọ nǹkan kan bí wọ́n ṣe sọ̀rọ̀ yìí àwọn kan mọ̀ sọ pé kiri bí arrangement mọ̀ ni pé ó yẹ kájọ àgbáyé ó ṣèwádìí lórí àwọn ọmọ. ẹni tó sọ pé arrangement nìyẹn bí ìkọ́fẹ́ evidence ẹ̀ lẹ̀. wọ́n láwọn tí a pa wọ́n ní àrí fídíò rẹ̀ wọ́n láwọn ọmọ tí àwọn agbésùnwọ̀mí tí wọ́n ní a pa àrí fídíò rẹ̀ àwọn tí wọ́n ní a kó àwọn mẹ́jọ yẹn wọ́n. tá a bá ń fi ọ̀pọ̀lọpọ̀ fídíò síta wọ́n ní ṣé ó yẹ kó ọmọ fídíò yẹn síta. tó bá jẹ́ pé tá a bá release ẹ̀ wọ́n máa sọ di tribalism pé kìnìkan ó yẹ kó yé ju mo ṣe sọ. èmi mọ̀ dọ́dọ̀ Ọlọ́run pé ìjọba bàbá Tinubu lógun bandit ó dópin. kábíyèsí olódùn. burúkú lẹ́nu tó lè sọ pé bàbá Tinubu ló àríjẹ olórí burúkú ló máa sọ pé federal government lọ́wọ́. òde pẹ̀lú ọ̀rọ̀ rẹ o òde pẹ̀lú ọ̀rọ̀ rẹ o ó ti tó bá. olórí ọ̀rọ̀ ni mo ń sọ fún yẹn náà wẹ́ẹ̀ tí yẹn máa jókòó tó dẹ̀ máa ronú pé federal government ló àrẹ́ǹjì pé kán lọ jí àwọn sùn àwọn kéékèèké. kálukú ní kálukú ẹ̀. kíkí ni wọ́n bá lè ṣe ṣé kí wọ́n lè fi yìn wọ́n ní àbí kí sáwọn ọmọ kéékèèké tó ń jí gbé sáwọn náà fẹ́ dìbò fún wọn. àwọn èèyàn ò ní wọn sọ pé wọ́n jẹ́ àwọn àgbàlagbà gbé àwọn kéékèèké náà jí gbé federal government máa wá sọ pé kán lọ jí fún kíni. ẹni tó bá ní ọ̀pọ̀lọpọ̀ yẹn kó ronú pé bàbá Tinubu lọ àrẹ́ǹjì rú kẹ̀bá yẹn wèrè yẹn ló lè ronú rú yẹn báyẹn náà. ọ̀dà. mi mọ̀ dọ́dọ̀ Ọlọ́run pé ọwọ́ bá àwọn tó ṣiṣẹ́ yẹn ọwọ́ bá àwọn ju bẹ́ẹ̀ ṣe rò lọ. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ó ju bí mo ṣe rò lọ. ọwọ́ bá àwọn ju bẹ́ẹ̀ ṣe rò lọ yóò bá ń bẹ́nu wọn pàápàá. ó ti tán má sọ nǹkan kan òde o ìdí ẹ máa wí pa ọ̀rọ̀ rẹ nu mọ́tà sì rí ìdánwò. àṣàyè ìṣọwọ́ ọmọ ènìyàn ọ̀run lẹ́jà ti wá sáyé. ọ̀rọ̀ lẹ́gbọ́n látẹnu Sunday Ìgbòho sáwọ́ bàbá dámì ẹ̀ ń tó lọ ọ̀yọ́ tó tàn yọ́ bọ̀ ẹ bá ń sójú òpó yìí kalẹ̀. ẹ bá ń sí ojú òpó yìí kalẹ̀. gẹ́gẹ́ bó ṣe sọ lóòótọ́ àwọn ìjọba kéde rẹ̀ wípé Yorùbá mẹ́ta tí wọ́n sì dákọ̀ wọn lóòótọ́ tí wọ́n kéde pé àwọn mẹ́ta tí wọ́n jágbóde gbà 09123708675 09123708675 ọyẹ ẹ máa dá sí i àti 814-081. hello. láàrin kọ́lá olóòtú. ẹ ṣeun. ẹ̀kú àtúnṣe. ẹ ṣeun. àrùn àmẹ́la ti sẹ́yìn. ẹ káàbọ̀. mo kí ẹ kú iṣẹ́ gbogbo tí olóyè Sẹ́dẹ̀gbò tó fún ọ sọ lẹ́la gbọ́. káàmì. mo ń gbọ́. ìgbọ́gí nìkan náà ló rú wa lójú níbi ọ̀rọ̀ ni. àkọ́kọ́ náà nǹkan tó kọ́kọ́ yà wá lẹ́nu bẹ̀ ni pé bí àwọn ọmọ yẹn ti dé gbogbo wọn láì jẹ́ pé ìkẹtẹ̀tẹ̀ ẹ̀kọ́ wọn lára. pé ó yẹ kí káàtì èèyàn bá kíní kan sọ oníṣọ̀nà sọ̀rẹ́ ká má lámì àwọ̀ lára rẹ̀. ní parọ́ fún yín o tó jẹ́ pé wọ́n dín ọlọ́run pé kẹ́nìkẹ́tẹ́ inú wọn tí wọ́n pẹ̀ sí lẹ́yìn àwọn tó jẹ́ yí pé wọ́n dú àtẹni tó forí kun nígbà tó fẹ́ fún wọn tí gbogbo àwọn ọmọ yẹn bí wọ́n ṣe dé wọn kọ́kọ́ yà wá lẹ́nu lọ. ṣé wàá rí ẹdúró bá mi ẹlẹ́ẹ̀kejì wa ni pé nǹkan tó tún rú wa lójú ni pé nígbà tí àwọn pípù yìí tí wọ́n kẹ̀ sí tún wé èèyàn tí gbogbo yẹn dẹ̀ rí fọ́tò wọn kí ló dé tó fi jẹ́ pé ń bàbá wọn pa nínú wọn ṣé báwọn alápàá lè wo fídíò àwọn tí wọ́n pa. Sarah Sandy ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn tó pa sílẹ̀ o àwọn tí wọ́n mẹ́jọ tó ọ̀nà tó kó jẹ kí ló dé tó ṣe fídíò wọn kárí wọn. báàmí
gbogbo kò ní bàjẹ́ fún yín àárín ẹrú wa ló ń bí díẹ̀. ọ̀dà ẹ̀jẹ̀ àtúgbọ́tẹ̀ lò mí ẹ̀jẹ̀ àtúgbọ́tẹ̀ lò. àrò aláti sẹ́yìn. àrò 1 08142491006. pàápàá ẹ jẹ́ kẹ́lòmíì bá wa dá sí o. 09123708675. hello. hello. wọ́n lé wọn bá. wọ́n lé wọn bá. wọ́n rí. hello. hello. iṣẹ́ bíi márùn-ún ni ọlọ́wọ́ bọ́tìnì ń ṣe papọ̀ bí ṣe ń kọjú síbì ní kọ̀yìn sọ́hùn. hello ẹ káàárọ̀ o. hello. hello ẹ káàárọ̀ o. hello ẹ káàárọ̀ o. ejò ti fẹ́ lọ́wọ́ nú pẹ̀lú fóònù yìí. ó ríǹgì gbọ̀nràn nù lé kò ó ríǹgì gbọ̀nràn nù lé kò ríǹgì jáde. hello ẹ káàárọ̀ o. kábíyèsí. ọgbẹ́ òfẹ́ ẹ̀yin abanijẹ́. nǹkan míì ti wọ̀. ìwọ ọmọ ẹ ọmọ gbàbọdè ìwọ ọmọ ẹ hello. hello. ẹ káàárọ̀ ẹ jẹ́ gbọ́rùn àwọn aráàlú ẹ jẹ́ káràlú ọsọ tí wọ́n jẹ́ ń wí tèmi. hello. ẹ káàárọ̀ o. àmì ọlọ́run. adúpẹ́pẹ́ àwọn ọmọdé láyọ̀ àtàlàáfíà. ẹ ṣeun. ṣùgbọ́n fọ́tò àwọn gẹ́gẹ́ bí àrò ti sọ láti fi fọ́tò àwọn tí wọ́n kó àti òkú àwọn tí wọ́n kó yẹ kí wọ́n jọ̀kọ́ ọmọ nàìjíríà kárí gbogbo ohun tí ń lọ lóòótọ́. ó yẹ kárí láti tẹ̀lé ọbí tí nǹkan yìí ti ń ṣe wá. wọn ò tí ì sọ pé wọ́n dá wọn yẹn lẹ̀ o. àwọn tí wọ́n kó òun ó fojú balẹ̀ ẹjọ́ bóyá wọ́n ń ṣèwádìí lọ nípa wọn ni o. aláàárẹ̀ yìí sì ń ránú ilé bọ́ bá domi wọ́n gbọ́n jáde o. kọ́ bá tí wọ́n ṣèwádìí wọn kí wọ́n ṣú ẹ̀fà ọmọ nàìjíríà kárójú wọn. kí gbogbo wọn rí bí ìwádìí ó ṣe máa lọ. kárí ojú wọn báyìí torí gbogbo wa là ń sọ fún nígbà tá a ráwọn. ẹ ṣeun. hello somebody. hello. ẹ káàárọ̀ o. hello ẹ káàárọ̀. ẹ kú ojú náà. báwo ni kọ́ni ló ti bí mi bàjẹ́ fún mi. àbábá bíi láti tó lórí akẹ́dẹ̀mí. ẹ ṣeun. ẹ rà sà. tẹ́ rí àwọn tí wọ́n ní wọ́n kó ó yẹ kí gbogbo àwọn aráàlú kárí ojú wọn. bẹ́ẹ̀ sẹ́ẹ̀dẹ̀ wíwádìí tí gómìnà láwọn fẹ́ ṣe. pẹ̀lú àjọfọwọ́ sí. pẹ̀lú àjọ ìpàdé. fọwọ́ sí kí wọ́n bẹ́ẹ̀ ni mo fọwọ́ sí kí wọ́n ṣèwádìí kí wọ́n fojú àwọn aṣebi rẹ̀. lórí ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn gan lọ́jọ́ iwájú. lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kà wọ́n gan. ọ̀rọ̀ láti lónìí ìdájọ́. ọ̀rọ̀ gidi láti lónìí. hello ẹ káàárọ̀ o. hello ẹ káàárọ̀ sọ. ẹ lẹ́ o. àpọ́sọ̀sọ ọládé láti ìrúwà. ẹ ṣeun. mo kí Sunday Igboho wọn kú ọmọnìyàn ṣe. alálẹ̀ ti wọ́n lẹ́yìn o. olúwa máa pàlọ́ àtàbọ̀ wọn mọ́ o. àmín. gbogbo àwọn tí wọ́n ń pẹ́ kó fi fídíò rẹ̀ wá kí la fẹ́ fi wọ̀nyẹn ṣe. ẹ já kí akọni tó lọ bẹ̀ yẹn tó bọ̀ àbí tá a lè pè kọ́ mò ń lọ bẹ̀ nù wọn rí. ó dàbọ̀ ẹ kú ètò. hello sir. hello ìyá wa. ẹ káàárọ̀. gẹ́gẹ́ bí abiyamọ. ṣe rí àwa Yorùbá fẹ́ràn wàhálà dé. irú wàhálà wo la fẹ́ràn. ẹ ṣeun gbogbo àwọn tí wọ́n ń sọ wóróworó. tó bá tọ́ ọmọ méjì àbí mẹ́ta bá ń bẹ́ ń bẹ̀. wọ́n tí wọ́n ń sọ wọn ò ní sọ ọ́. àníkọ́mọ̀ mi ó dé láyọ̀ ni wọ́n mọ̀ wí. àníkọ́mọ̀ mi ó dé láyọ̀. bàbá ọmọ la pè é. ọ̀tán ṣúgà já. gbogbo tí wọ́n ń sọ wóróworó ní lójú tèmi. ọ̀tán. aláwọn ọmọdé àsìkútọ́ lọ́dọ̀ Ọlọ́run kí ló kàn yín pẹ̀lú pé kí mo bẹ nìkan nínú wọn. ẹ ṣeun. ẹ ń wí wóróworó ìjà. Akọ́láwọlé olóòtú ọmọ àdábánijà ṣe gbẹ́lù. ó ní kò sẹ́ni tó lè dúró àfò òkè àfigbó jẹ́ǹgbẹ́ntọ́ wà lójú òpó òun ta ló lè dúró ń bẹ̀ náà. hello somebody. hello. ọ̀pọ̀ mi á dára fún. ẹ kú ojúmọ́ o.
ń dára fún yín bàbá. àmì Jésù. wọ́n ní ìta ẹ̀yin gan wọ́n ní ìta. ok. bàbá wa Ìgbòho àtijọba orílẹ̀-èdè tí wọ́n kú iṣẹ́. bàbá kọ́ tó tù ú. ibà. gbogbo bí wọ́n ẹnu tẹ́ ti ń sọ̀rọ̀ wò ṣẹ́kù lọ́wọ́ yín. bẹ́ẹ̀ bá rí ẹ̀ kí ń sọ. òun ló jẹ́ kí inú mi máa dùn sí tẹ́ bá ti ń ṣètò. tẹ́ bá ti mẹ́nu lórí ọ̀rọ̀ Sunday báyìí confam gbogbo nǹkan tẹ́ máa ń sọ. ọ̀rọ̀ ọmọ aráyé nìbàdàn àwọn àbàdàn ń jù nǹkan nù ni. mọ́ta ní ó tún á di pé òun ló ṣiṣẹ́ fòdì àgbáyé káàkiri àjò ṣiṣẹ́ fúnra wa. ọ̀tán. ṣé ń bá lọ yìí sáwà gan kọ́ là ń kókun jàrá wa. ọ̀rọ̀ pọ̀ ní òwe kọ́bọ̀. ẹwu tí Sunday Igboho ń gbèsè ṣé tó bá jẹ́ pé a ti fún láyè látìgbà tí ọ̀rọ̀ gàngán ti ṣẹlẹ̀ ṣé gbogbo wọn náà ó sì máa ṣẹlẹ̀ sí. kò ní ṣẹlẹ̀. ó ní ṣẹlẹ̀ bàbá ọlọ́pẹ́ yìí sì ni o. oníbàárà mi ẹ mọ̀ wọlé. wọ́n pé ẹ̀ ń polongo rẹ ẹ̀ dákẹ́. náà. ẹ̀ ti ṣẹni tìrọ̀ ẹ̀ gbé tìrọ̀ òótọ́ lẹ máa ń sọ. ẹ já ṣe báyìí àwọn kan wà lójú òpó tí wọ́n fẹ́ dá ṣètò èèyàn bíi méjì kí n gbà wọ́n láàyè kí n tó máa lọ ẹ̀ ń sólẹ̀ ẹ̀ ló somebody ẹ káàárọ̀ o ẹ káàárọ̀. ìdí òró sájẹ́ gúnlẹ̀. hello. ẹ kú ojú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. ok gani àfíìsì mi látọ̀ yálà. náà gbogbo Ọ̀yọ́ ń kọ́. ok adúpẹ́sà. náà. ok gbogbo iṣu tó ń ṣẹlẹ̀ yẹn. ok tí gómìnà bá rọ pé kí àwa yẹ ẹ pé ká wá ṣèwádìí. ok èmi ò rábùdú mẹ́. yes. ṣé yóò bá ṣe òtútù èyàn ní pò sẹ́kùlé. bẹ́ẹ̀ ni. torí wípé ntí gómìnà fi lè sọ bẹ́ẹ̀ ni wípé òfin mọ́yẹ̀mí lọ́wọ́ wò kan wà tí ó ti protect president tó sì protect àwọn gómìnà náà òfin ọ̀dájú àgbáyé ni gómìnà fi béèrè. èmi ò rí àìsàn bẹ́ẹ̀ ó jẹ́ kí olóyè Sunday Igboho wọ́n kú iṣẹ́ ọ̀pọ̀ ọmọ ṣe òun náà ní sanu gbóbi ọ̀wọ̀ sà. pàápàá èèyàn méjì ló kù tí wọ́n fún láàyè ọjọ́ ń lọ bí àná òòrùn ń lọ bí àtiwọ̀. ẹ̀ ló ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ ẹ ṣeun. ẹ káàárọ̀ aláàjì. náà ẹ káàárọ̀ sà. Mr. Alabi Azọ láti àpẹtẹ. ẹ ṣeun. ẹrí aláàjì ọlọ́run wà pẹ̀lú ẹ̀mí yóò gùn ẹ̀yin lẹ́yìn kan ìmọ́lẹ̀ fún àwa Yorùbá láti mọ ibi tí nǹkan lọ. ẹ jèrè. ọlọ́run ẹ̀mí yóò gùn ẹ̀yin lẹ́yìn kan ìmọ́lẹ̀ sí i alẹ́ àdẹ̀gbàdúrà fún bàbá Tinubu náà ẹ̀mí yóò gùn pẹ̀lú bó ṣe ti Sunday Igboho tó tì wọ́n lẹ́yìn. àmì o. láti jẹ́ ká mọ ohun tó ń lọ. adúpẹ́ nínú ohun tó ń gbà yóò kódà Nàìjíríà ò ní bàjẹ́ àbúrò ní ètò ọlọ́run wà pẹ̀lú ẹ̀mí yóò gùn àǹtẹ̀ Sunday Igboho ọlọ́run tì lẹ́yìn. àmì o. àmì o. hello somebody. Alhaji Kọ́lá olóòtú ọmọ àbùdábá níjà. mo ń jẹ́. ìjọba ti pè é lọ́kùnrin. nàìjíríà ló jẹ ọmọ wa mú wa. ojú ẹ̀ ló ti. àmì. ẹ̀yin dájọ́ bàtà lọ́ba ẹ̀yin náà padà sábà ọlọ́run lójú ayé wa. àmì àmì. ẹ̀ máa ní ẹ̀sán jọ mọ́tò sọ lórúkọ mi ló máa tàbí lójú. náà. ṣé rí gbogbo àtijọba àpapọ̀ ìjọba àbílẹ̀ o ìpínlẹ̀ o ẹni tí mi ẹ̀kọ́ gbóríyìn fún Sunday Igboho. olórí ti fèsì gbogbo wọn tá a fi gbéra bá wọn. bí ọba sí gbèsè tó gbé oníbẹ̀yàn ọ̀rá àwọn ọba lọ náà ni. ó jẹ́ jẹ́ pé gómìnà náà wọn fẹ́ gbé ẹnì kan dẹ̀ gbéra ọ lọ náà ló mú ti ṣàyẹ̀kù. ẹ̀yìn ìgbàlẹ̀ ààrẹ orí gbèsè káàrẹ gbé yẹ kò gbé bẹ́ẹ̀ ní stéètì rí tó gbé pọ̀ tó stéètì ẹ̀ gan. fún àpẹẹrẹ ní Kwara State lọ́dọ̀ wa ń bẹ̀ wọ́n. àmàlí àpọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn bá ń gbé owó náà ń gbé àwọn èèyàn padà owó gbé ilé yìí náà. ẹ ṣeun ẹ ṣeun. ọlọ́run ní fẹ́ńfà. àdúpẹ́. àti gbogbo ọlọ́run ní jọba jẹ. Akọ́láwọlé olóòtú ọmọ àdábánijà ẹ lọ sí a program yìí sí 21 times ẹ̀bùn 10,000 torí bọ́lá ń bá rí ọjọ́ èèyàn náà ó rí ọ 250,000 tá a hàn last week àhàtọ́ o 150,000 péré mọ́ hànbẹ̀ ó kú 100,000 nílẹ̀ 100,000 tó dẹ̀kun yẹn
ó ní a fi ń pèpè fún èèyàn 10 àkọ́kọ́ tó bá sí à prógráàmù yìí ẹ sí ààrẹ sọ́nà 21 kẹ́ẹ̀dẹ̀ mọ sọ rẹ̀ pé mo ti sí ààrẹ o. wàá jẹ ẹ̀bùn pàtàkì ẹ̀bùn tí a fẹ́ gbé mọ́ ojú 10,000 lọ o 10,000 káàsì owó ọkọ̀ ọ wàá gba ẹ̀bùn àgbégbé kan látọwọ́ iléeṣẹ́ unique. èèyàn 10 péré ni o ẹjọ́ o mi ò ń ṣe àdéhùn tí mi ní múṣẹ o. àìrà aláyọ̀ àpàdé ń re ànídọ́lódì lẹ́yìn ara wa. mo kí bàbá mẹ́gà 77. ọ̀yà ara ibi alẹ́ ò ní pa ọ́. gbogbo ẹ̀ sáà ń jó wòròwòrò ní túnṣe ní ọrùn rẹ̀. àmọ́ nígbà àpàdé lọ́la tọ́jọ́ òkú náà.